Ẹ kú iṣẹ́ ẹ̀yin èèyàn wa. A kú bó ṣe ń lọ. A kú òwúrọ̀, a kú ọ̀sán, a kú alẹ́, a kú ìyálẹ̀ta níbikíbi tẹ́ tí ń gbọ́. Ẹ ṣe gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ná bá ní olórí Mary àṣé mo sọ fún ọ pé ìgbà tó ti tá àṣírí ẹ̀ tú pé òun àti ìyàwó bàbá kábíyèsí wọ́n fẹ́ pa ọmọ kábíyèsí, ọmọ Mary, ọmọ Naomi. Tó ń gbé lọ pé kí ìyá ẹ ṣáà ti mọ gbogbo ẹ̀. Fún ẹ̀yin tẹ́ ì tí gbọ́ wa rí. Wọ́n ní ìyàwó bàbá rọ́pò, ìyàwó bàbá kábíyèsí tó ń ṣe bí, tó yẹ kó yẹ ṣe bí ìyá, kó ṣe bí ìyá gidi fún kábíyèsí. Òun ló tún ṣokùnfà pé ó tún gan kábíyèsí pé bẹ́ẹ̀ ni. Ṣèbí ìyá ẹ̀ ti kú, èmi náà máa tún pa ẹ́. Bẹ̀sẹ̀ nígbà tọ́lọ́run ò dẹ̀ fẹ́, tọ́lọ́run ò dẹ̀ fi kábíyèsí àti ìyàwó ẹ̀ olólùfẹ́ àtàwọn ọmọ kábíyèsí lé Mariam lọ́wọ́, lé àwọn ọ̀tá lọ́wọ́. Ọlọ́run ló ṣe o. Ọlọ́run ló ṣe o. Ṣùgbọ́n ìyá yìí, èmi ò mọ̀ ẹlẹ́bọ lóògùn ni. Ìyá tó wá tó fẹ́ pa ó fẹ́ pa ìdílé run, Ọlọ́run ò ní gbà fún. Ìdílé Ògúnwùsì, Ọlọ́run ò ní gbà fún màmá yẹn láti ba ìdílé Ògúnwùsì jẹ́. Màmá yẹn ó yẹ kí wọ́n ti ẹ̀ yan kúrò pátápátá ní ààfin. Ṣé ààfin ti ẹ̀ ní àní Ilé Ifẹ̀? Èmi ò mọ nǹkan táwọn Ilé Ifẹ̀ yẹn ń dúró ṣe o. Àwọn náà lè máa gbìyànjú lábẹ́lẹ̀ torí kì í ṣe gbogbo aṣọ náà ń sá lóòrùn. Bẹ́ẹ̀ tó bá máa lé wọn dànù, kọ́ máa sọ wípé wọ́n fẹ́ kọ́ ti ẹ̀ràn wọn ṣe àárín, kọ́ rìn lọ, kọ́ má ṣe padà wọ́n. Ó yẹ káwa náà gbọ́. Kò yẹ kó yìí máa dún ní ààfin yẹn. Ṣé ẹ mọ̀ pé ó ti pé ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, ó ti pẹ́ ta tí ń gbúròó ìyá yẹn. Ìyá yẹn ń fún wọn ní wàhálà, ó ń fún kábíyèsí wàhálà, ó ń fún Naomi wàhálà, ó ń fún bàbá yẹn ní wàhálà. Kí ló wá ń dúró ṣe? Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́. Ṣé ẹ mọ̀ pé nígbà tí àṣírí ẹ̀ tú tí ìyá yẹn àṣírí Mariam, kì í ṣe pé bóyá màmá yẹn nìkan ló jọ gbìmọ̀ pọ̀, òun àti Mariam ni. Wọ́n ní Mariam gangan ló rán ní iṣẹ́ burúkú yẹn pé kó lọ gbé ọmọ yẹn kó gbé sùn, pé wọ́n máa sọ pé ṣèbí accident ni. Pé tó bá máa gbé lọ gbé bọ̀ pé kò ní, pátápátá kò ní, tó bá ṣẹ̀wọ̀n, wọ́n kàn máa ní accident. Ṣé nǹkan kan ò tí ní bàjẹ́? Ọlọ́run ò dẹ̀ ní jẹ́. Torí ẹ̀ àṣírí wọn máa tú níbi tí kábíyèsí wa, Ọlọ́run wa, àdákẹ́dájọ́. Ẹni tó jẹ́ pé ó máa ń farapamọ́ jẹ àwọn ọ̀tá wa níyà ni. Ìyà máa jẹ gbogbo àwọn ọ̀tá wa pátápátá tó ń ròbí sí wa. Lọ́rọ̀ tí mò ń sọ ẹ̀yin èèyàn mi, wọ́n ní Mariam sálọ. Àṣé ibi tó sálọ, wọ́n ní Ògúnjayé dẹ́yìtì. Ó ti wà lọ pé ìwọ kẹ̀, ẹgbẹ̀rún Sámúẹ́l kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ṣàánú. Wọ́n ní Ògúnjayé ó dára torí ẹ̀yin èèyàn wa sọ obìnrin nígbà kan pé ṣé Ògúnjayé ò dẹ̀ sí láàfin mọ́ ni? Ṣé Ògúnjayé ò rí gbogbo nǹkan tó ń ṣe ni? Ògúnjayé kúkú ń rìn. Ṣé ẹ mọ̀ pé unexpectedly ló máa bẹ̀rẹ̀ iṣẹ́? Wọ́n ní Ògúnjayé lọ bá níbi, níbo ló ń sá lọ? Níbo ló ń sá lọ? Ó yá. Wọ́n ní ṣe ló bù fọ́jú lù, a fi wà. Wọ́n lójú ẹ̀ ti fọ́ o. Ojú Mariam méjèèjì wọ́n ló ti pòórá. Kò ríran mọ́. Kò ríran mọ́ o. Ó ti ẹ̀ dàbẹ́. Ṣèbí wọ́n yìí ń ríran lọ ṣe bí, wọ́n rìn lọ sí ibi tó ti fẹ́ ṣe bí. Wọ́n yìí ń ríran tó ń sọ pé kìíní. Nígbà tó ojú bá ti fọ́, tétí di. Àwọn èèyàn wa kan ló máa ń sọ pé tójú bá fọ́, etí bá di, ṣèbí kálàáfíà ṣá ti wà. Irú àlàáfíà wo ni irú ẹ̀ tún fẹ́ ṣẹlẹ̀? Ní irú onítọ̀hún tún fẹ́ ní. Wọ́n ní kí ojú fọ́ kí etí di, kálàáfíà ṣá ti wà. Irú àlàáfíà burúkú wo ni? Nǹkan bẹ́ẹ̀. Lọ́ bá ní Mariam ojú ẹ̀ ti pòórá. Kí ló tún kù? Ṣé ẹ mọ̀ pé àwọn aláìgbọràn ewúrẹ́ ni wọ́n? Tó bá yá, tójú bá ti ẹ̀ fọ́,
ó tún máa ní ẹ ṣèbí ó yìn létí tó máa fi máa rán àwọn èèyàn iṣẹ́. Kò lè possible. Ojú ẹ̀ méjèèjì ó wà lágbárí ẹ̀, ó ṣebi, ó dàlẹ̀ ẹ lórí. Ká má tí sọ pé ó tiẹ̀ tún wá rí ìran mú. Ògúnjayé, wọ́n ní wọ́n sọ pé Ògúnjayé dẹ̀yìntì, kábíyèsí o. Ẹ̀rí a ti sọ fún yín àwọn olórí o. Wọ́n sọ fún yín pé kẹ́ mú Ògúnjayé kúrò láàfin. Ògúnjayé ń ba ti wọn jẹ́. Ògúnjayé ń ṣe kíní. Ìwọ̀nba nǹkan kékeré, Ògúnjayé á ti rí sí wọn. Ìwọ̀nba nǹkan táwọn ní ṣe, Ògúnjayé á ti rí sí wọn. Pé kí ni ìtumọ̀? Wọ́n ti bẹ kábíyèsí sí kábíyèsí ní mission tí Ògúnjayé wá ṣe láàfin kò tí ì parí ẹ̀. Tó bá finish mission a ṣẹ̀ wá rí sí Ògúnjayé. Ògúnjayé ètò ṣètò wá máa lọ. Pé Ògúnjayé o, ètò ṣètò wá máa lọ. Ṣó yé wa? Pé wá máa lọ. Ètò ṣe nínú ayé wa láàfin ó tó. Wọ́n ní kábíyèsí ó lè ṣe bẹ́ẹ̀. Pé ṣùgbọ́n kábíyèsí ò tí ì ṣetán láti mú Ògúnjayé kúrò láàfin. Ìwọ wá ní ó yẹ kí ẹ ti mú Ògúnjayé kúrò. Ògúnjayé ń ṣe ṣégè fún yín. Ògúnjayé ń disturb yín. Ògúnjayé máa disturb yín. Ẹni bá ṣe kà ṣebí nítorí ẹ̀ ni kábíyèsí ṣe lọ mú Ògúnjayé wá sí ààfin kó wá ràn wọ́n lọ́wọ́. Kó wá máa monitor àwọn oníṣẹ́ ibi. So ṣẹ́yìn náà wá mọ̀ ẹ́. Ó gbọ́ bá wọn monitor àwọn ṣìkàṣìkà. Òun ni Ògúnjayé ṣe. Òun ni kábíyèsí ṣe. Kábíyèsí wá láti máa sọ fún. Pọ́ǹtì tó bá finish, tó bá fulfill the promise, fulfill the iṣẹ́. Òun ló ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé Ògúnjayé o, ó ti tó gẹ́. Pípẹ̀ tí ń sìn. Ẹ mọ pábánbárì tó tún wá sọ. Wọ́n ní bó ṣe blind ojú ẹ̀. Wọ́n ní Ògúnjayé wá sọ pé bó ṣe blind ojú ẹ̀ pé ibi tó máa wà nìyẹn. Títí pé tó kó wá lọ confess o, gbogbo àwọn èèyàn tó tẹ pa láyé ẹ̀ yẹn option tó fún Mariam nìyẹn. Pé gbogbo àwọn tí Mariam ti bà tí wọ́n jẹ́ pé kí Mariam tó bá confess gbogbo wọn látòkèdè pé kó má kú kan, kó má ṣiṣẹ́ kú kan ní ojú yẹn máa la o. Pé ṣùgbọ́n tó bá confess gbogbo nǹkan tóun ti ṣe sí kábíyèsí, sí Naomi, sí Adéníkáwò, sí àwọn ìbẹ̀ta, gbogbo iṣẹ́ atrocity ẹ̀ tó bá ti confess wọn, pójú yẹn nǹkan tó máa bá kú nìyẹn. Tẹ bá rí àwọn èèyàn ní íńtánẹ́ẹ̀tì tó bẹ̀rẹ̀ sí ní jubilate wọ́n ní láyé pé tí ò bá tiẹ̀ confess pé kó má confess pé Ọlọ́run ní jẹ́ kó confess torí wọ́n sọ pé wọ́n fẹ́ kó Ògúnjayé pa pátápátá, kó ṣúrú gudugudu, kó sọ dànù kúrò ní ààfin yẹn. Ẹ̀yin èèyàn mi, ṣé eléyìí wà lágbára? Pẹ̀lú bí Naomi ṣe try fún ọmọbìnrin yìí tó ń gẹ̀ pẹ̀lú bó ṣe ń pa Naomi tí Naomi wá ní ká bàbá dáríjì wọn torí wọn mọ nǹkan tó ń ṣe. Bàbá mi dáríjì wọn, ó tún gbọ̀nà ó lọ gbàdúrà ó lọ ṣe gbogbo. Tàfí pé bóyá bó ṣe kúrò lọ hospital tó ara ẹ̀ ti yá yẹn. Naomi ló yẹ kó kọ́kọ́ wá kúnlẹ̀ kó sọ pé òun àtẹbí ẹ̀ kan rán wọn kan wá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ fún. Wọ́n bẹ Naomi. Wọ́n ṣe yẹn o. Mariam ò ṣe yẹn o. Níṣe ni Mariam tún lọ enforce ara ẹ̀ láti tún sọ pé òun fẹ́ bá ti Naomi jẹ́. Ẹ̀yin èèyàn wa, ṣé ń gbádùn mi? Bó ṣe yẹ kó rí náà nìyẹn. Ó ń pẹ́ kójú tó fọ́, ó ń pẹ́ kí etí ti di. Kálàáfíà gan pàápàá kó fọ́n dàgbé kúrò níbi tó wà. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé mo ní kí n gbé eléyìí wá sí etí gbọ́ wa. Kí ẹ gbọ́ nǹkan tó tún ń ṣẹlẹ̀. Kí ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Kí ẹ bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.